Àjàní lọ́lọ́ kí bàbá náà tó kú láyé òun náà kọ́ mọ́ṣáláṣí. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا wọ́n agbọ́dọ̀ pé wọ́n ló kú بل wọ́n sí láàrin wa ní àjọ wa bí ní بل أحياء. pẹ̀lú wọ́n ti fi nǹkan lọ́lẹ̀ ẹ sọ fún mi iye orí tí ń jí jímọ̀ bí ọjọ́ jímọ̀ yóò sì balada lórí gbogbo orí tí ń jí jímọ̀ bí. jẹ̀mọ́ kí ni mi àti ẹ̀ parí sí kalẹ̀ fọ́dọ̀ láti wá. وما تقدموا لأنفسكم من خير الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله báwo wá tiẹ̀ lágbára rẹ̀ kí ni tá a fi ń dá sí tọ́lọ́ ọ̀nà wo là ń gbà mọ́ṣáláṣí mọ́kàn kalẹ̀ ọ̀nà wo là ń gbà ń dá sí tí wọ́n fi ń mẹ̀ǹtẹ́ ní mọ́ṣáláṣí yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń lé ẹlòmíì lọ́wọ́ mú ní ẹ̀yẹ́ ìdá sí tọ́lọ́ bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n gbin gbogbo kínní kalẹ̀ ládàá ní iṣẹ́ lórí wọn títà kí á mọ̀ fìdé. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون بل أحياء عند ربهم يرزقون ọlọ́run ni a máa pè wọ́n lóko alààyè ni wọ́n lọ́dọ̀ ènìyàn ọlọ́run. بل أحياء عند ربهم يرزقون. ìdílé àfihàn tọ́láyè ni wọ́n ẹ̀yin náà wò wọ́n ní ọdún karùn-ún rè tàbí ìjókòó báyìí lọ́dọọdún lórí bàbá wa jí mọ́bi عليه رحمة الله. ọdún karùn-ún rè olówó rẹ̀ rí fẹ́ ṣe bẹ́ẹ̀ fún lájọ́ tó ti kó olùbàdàn. olówó wo olówó jókòó tó ti tiẹ̀ tó báyìí. jẹ́ èkán tó kú táwọn ń ṣe irú ìjókòó báyìí fún lórí ilé ìbàdàn kẹ́yìn rẹ̀ rí báyìí. ẹgbẹ́ ni owó yé sí ẹ̀kọ́ lé ní ìfẹ́mi àtẹ̀yìn náà ọ̀nà pọ̀ tá a fi dá sí tọ́lọ́hùn ọ̀nà pọ̀ táwa náà ò fi ní jókòó bàtà náà bá dúwájú ọlọ́hùn ilé ìdíje agbámú àwọn méjèèjì náà la ṣe fi dáwọ̀ fún ọlọ́run bá ti gbàgbọ́ wọn. Amina. torí bí ta lérò wípé wọ́n wà náà ní kọ́lọ́kù bá wa fi wọ́n sí. Amina. bàbá wa fi ilé tó ṣe é wò ìdè wọ́n bẹ pẹ̀lú wá bí lọ́dún tó kọjá. èmi tí mo dún wájú yìí ọdún mẹ́wàá sì sin ìrìn lérò pé mo lè máa dún wájú yìí bá a ṣe báyìí báyìí. mo ní ìlérò ẹ̀ kò sí inú èrò yìí rárá. Agbára Ọlọ́run. torí iṣẹ́ tí mo gbé dání ẹgbẹ́ owó mi ti di wé ẹnjìníà ẹ̀yìn náà lẹ́nu tó jímọ̀ ní tí ó tẹ́tẹ́. abálára bàbá wọlé wá sí àgbáyé àyè ṣiṣẹ́ àfa àdúgbò olódókò kì í ṣe àfa òsì kí ní jẹ́ kí ṣe àfa ní jẹ́ bẹ́ẹ̀ gba àdúgbò àṣìṣe àfa kò níṣẹ́ gidi lọ́wọ́ iṣẹ́ gidi lọ́wọ́ ṣe nígbà bá hàn tó fẹ́ tó mú hàn tó nínú nù náà fọlọ́pàá gbé ọ àti wọ àti wà láti dàda ìdílé police station. ìgbà tó fẹ́ kọ́ ara rẹ̀ gbà. ọ̀dùn tí ò ní náfdáàkì ló gbé wú. tí ò ní náfdáàkì gẹ́gẹ́. iṣẹ́ àfáàsì rẹ̀ iṣẹ́ tí ò ṣe é polówó ni. iṣẹ́ tí ò ṣe é polówó oníṣẹ́ àfá. àìjókòó ti ṣe àfá láwọn aṣọ pé báyìí la fẹ́ ṣe. wàlá tó sábà ń الذين قتلوا في سبيل الله eléyìí ní ìfẹ́ tí ó kù ọ́ níta náà fẹ́ wá ọ̀nà tá a fẹ́ gbà ìṣe wa ìhùwàsí wa ní Ramadan náà wáyé. Àdébùwà Muhammad àdébì ní man sama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi. ẹ̀yin ní abẹ́ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ orin tó kún ní oṣù yìí. àwa sọ oṣù náà aṣọ ní nǹkan eré aṣọ ní nǹkan àwàdà. Ramadan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. A sì ń pàkíyèsí wa ẹ má jẹ́ ó fò wá lọ ẹ má jẹ́ ó lọ lásán ó má jẹ́ gbà bẹ́bí banú
fóun gbẹ àjẹun ẹ má jẹ orí bẹ́ẹ̀ nínú àlámọ̀ yìí wa. ẹja gbìyànjú ká gbé ìgbésẹ̀ tó wù yìí ìgbésẹ̀ tí ó ṣe wá láǹfààní láti lójú rí ọlọ́run. wọn náà mọ orí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ látọ̀dún tó ti kọjá Ramadan wá dé àdébí wọn fi ń tọ́ wọlé tí wọ́n sẹ́ gbogbo tẹ́ ẹ ti ṣẹlẹ̀ ṣẹ̀ pátápátá tó kó forí ẹ̀ jì ní. yóò forí jì ní. ẹja gbogbo lérí. lórí tọ́pìkì wa. àwọn tí wọ́n ṣe ìlànà yìí kalẹ̀ àwọn méjèèjì ò sí mọ́ abẹ́ ọlọ́run bá mi kẹ́ wọn. àmín. ọlọ́run bá mi jẹ wọn. àmín. àwọn abẹ́ ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn nígbà náà ó gbé ṣe lẹ́yìn ire lẹ́yìn tiwa náà ó fi dá láti lẹ́yìn ire ọlọ́run ṣàṣẹ fara náà. àmín. bisimilahi kò wọ́ ọ̀bọ̀. bisimilahi rahman rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر الله أكبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. wọ́dà mẹ́mí á parapọ̀ á ṣe ilé áfíríkà nílẹ̀ áfíríkà orí ara wa orí àwọn ọba tó kà wá fún ẹrú tí ó wà ń bí láàyè lónìí mo bára tèmi dúpẹ́ o alhamdulilayi. mo bára mi dúpẹ́ mo bára mi dúpẹ́ ọlọ́run bá ní máa sa àwọn èèyàn ti ẹ̀ lẹ́ṣà ẹni tí ó sì ṣoríire ọlọ́run bá ní ó pè fún ààyè tí ó ti ṣoríire oríire la wá ṣe láàyè abẹ́ ọlọ́run wọ́n sọ ní ìbàdàn fún wa. amina. gbogbo ọ̀tá àjọkú ló ń bí láti wá gbọ́rọ̀ ọlọ́run abẹ́ ọlọ́run tó ń wọ láti tóbi rẹ̀ gbogbo ìlú tó ti Ramadan kò fi parí wọ́n jà ara ìsàn bẹ̀. amina. wọ́n jà ara àrùn bẹ̀. àmín. wọ́n jà òkúlẹ̀ àìsàn. àmín. wọ́n fa burúkú kan wá. àmín. ẹ̀ta burúkú kan tó kan ọlọ́mọdé ó kàn láyé. amina. bismillahir bisimilahi rahman rahim li'ilafi quraish li'ilafi yurida al-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. àmín. ní tí wọ́n ní abára wa sọ̀rọ̀ lé lórí ní tá a bá gbé ẹnìkọ̀ọ̀kan wa kó náà wá sọ̀rọ̀ lé lórí tí ó rí péye tí ẹ bá ṣe wípé wọ́n ní táwa fi ṣe wá sí I would have preferred that the lecture being an interactive lecture. It would have been an interactive lecture. Lecture tó yẹ pé a ṣe láàrin ara wa a máa bí wọn léèrè kílẹ̀ yẹn rí sí kílẹ̀ òye wo lẹ rí sí tí ń ṣẹlẹ̀ yìí. Irú àwọn programs tó yẹ kán gbé ti dé lórí rédíò yìí. So what do you think concerning the Muslim Ummah based on social media handling? When we talked about corruption, that was sort of corruption. Ọ̀rọ̀ wípé èdè owó ti ń bẹ̀rẹ̀ ní gbogbo wa láyé lónìí nù, pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó lè kọ́lá mọ́ corruption. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí, wọ́n ti lágbájá jí owó corruption nù. Gbogbo dáná sí corruption, EFCC mú lágbájá kò ti jí owó ni. Àwọn olórí corruption gangan já ti ẹ̀ mọ́. Inú àsìkò ẹ̀ làwà yìí. Inú ìgbà rẹ̀ làwà yìí. Inú ìgbà corruption gangan làwà yìí. Ó jinlẹ̀ sẹ́ni gbogbo apáta. Lẹ́yìn pé àtọkùnrin wa àtọkùnrin wa àti ìyá àgbàlagbà àti ìyá arúgbó àtọmọdé kò sẹ́ni tó mórí bọ́m̀bẹ̀. Àfi náà bá ní Android phone lókù. Sọ ọba ti lè ní Android phone. Òṣèlú wọn dáadáa.
ó ṣe òṣè ọ̀rọ̀ dátà 500 ẹlòmí ó tiẹ̀ lóbi ó fi tiẹ̀ sọ owó òru ni àsìkò tó yẹ kó pe ọlọ́run bàtà ni ó pè tiẹ̀ dìde ní wọ́n á pè lóru wọ́n ti ní off peak period so wọn ní já owó púpọ̀ nígbà náà àsìkò tó wọ́n máa ṣe tiẹ̀ lù. àsìkò kìí àmàlẹ́ yìí. ẹ wá jẹ́ àjọ wòye sí oore wo lè ṣe wá láti bàtà tí ń wò. wal asri innal insana lafi khusr. wọ́n sọ̀rọ̀ nípa social media ẹ jẹ́ àwọn omi tó bá yé wa dé lónìí ẹ jẹ́ àwọn omi tó bá yé àwọn ọmọ wa dé lónìí ọ̀pọ̀ òbí ló ti jì sọ́fìn wípé kò máa ń tọ́mọ rẹ̀ kò sí control lórí fóònù tó gbé lọ́mọ rẹ̀ lọ́wọ́. wal asri innal insana lafi khusr. afáwa Abdulwahid Nabi fẹsẹ̀rọ ìlú fún wa. bẹ́ẹ̀ni Dáúd fẹsẹ̀rọ ìlú fún wa. wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n láwọn afáàn ta fira wọn lórí social media. wọ́n ń béèrè pé kí ẹ kó rí bẹ́ẹ̀ àwọn afáàn ta wọn fira wọn. kí ló tẹ̀ tó sọ́dọ̀ àwọn afáàn torí pé lérò wípé àwọn afáà ló yẹ kí wọ́n ṣe àtúnṣe tírú gẹ́gẹ́ bá ń ṣẹlẹ̀ àbáwọn náà wọ́n ti wá jí sọ́fin ìwé. La ilaha illallah Muhammadur Rasulullah. wal asri innal insana lafi khusr. ọlọ́run tó ní bí tó ní ẹ̀yìn náà wọ́n ní wal asri innal insana lafi khusr. wal asri innal insana lafi ọlọ́run èyí ni mo ṣẹ̀dá yín ọlọ́run ni mo fi ìrọ̀lẹ́ ayé mo fi búra fún yín. wal asri. inú ìrọ̀lẹ́ ayé náà wáyé o. wal asri. inú ìrọ̀lẹ́ ayé la jù sọ́fìn rèé. wal asri. nítorí ẹ bó ṣe wá lóore tó yẹ bó ṣe wá láǹfààní bí bá fẹ́ rọrùn ni ìrọ̀rùn lára ń fẹ́. Ànábì Muhammad sallallahu alaihi Ànábì ní yẹsìrún wala tu'assir. Ànábì ní ẹwọ́rọ̀ fúnra yín. wala tu'assir. ẹ má fara nira yín. wa bashshir wala tunfir. ẹ dùnra yín nù. ẹ má bara yín nù jẹ́. والمسلم من سلم المسلمون من لسانه ويده. gbogbo mùsùlùmí kò sí nǹkan mi ìta retí látọ̀dọ̀ yìí kò ní ẹni pé mùsùlùmí sí ọmọ mùsùlùmí Al-Qur'an ní innamal mu'minuna إخوة. kí ni dáa fi jọ ọmọ ìyá. من سلم المسلمون. mùsùlùmí tó sálámà sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó ń ṣe gẹ́ rẹ̀ tó ń ṣàánú rẹ̀ kí ni kan tó ti kú fún. من سلم المسلمون بلسانه ويده. tó là látara wípé ó sálámà sí sábúrú owó rẹ̀ àti ẹ̀rọ inú kí ló ti wá kù. àmọ́ ẹ̀wọ̀n bí táwọn gbọ́rọ̀ ara wa gbà lórí social media Android phone tí wọ́n create for the purpose of ease communication for purpose of ease interaction ease sensitization in order for us to live a better good life. àwọn òyìnbó tó create ẹ̀ fún yẹn àmọ́ ẹ̀já wo kí ni táwọn gbé jọ sínú ẹ̀ nísìnyí oríṣiríṣi oníkálukú wọ́n create apps lóríṣiríṣi wọ́n create apps TikTok wà bẹ́ẹ̀ kí ló má Amẹ́ríkà tí Amẹ́ríkà fi kọ̀ wípé TikTok kò gbọdọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ òun mọ́ Amẹ́ríkà ló ń bá ní TikTok kí ló dé tó fi láwọn ò fẹ́ TikTok mọ́. والعصر إن الإنسان لفي خسر. Amẹ́ríkà ló ń kọ̀ fẹ́ mọ́ àmọ́ ìlú ẹ̀sìn níbi tẹ́sí ti wá ní Saudi Arabia àwọn máa fẹ́ Saudi máa fẹ́ èyí tí ń ṣẹlẹ̀ láyé lónìí ó fi ń hàn wá pé ọ̀rẹ́ ayé ti dé. والعصر. torí tó kójọ tí ń ṣẹlẹ̀ nínú Saudi lónìí èyí ṣe pé tí máa gbọ́. والعصر
TikTok tẹ́ bá wọ àwọn ọmọ Saudi ẹ̀rẹ́ àǹfààní ẹni tó bá wà Saudi nìkan ní gbogbo kó lọ sórí TikTok ní Saudi ó wọ ọ̀pọ̀lọpọ̀ tí máa mẹ́fẹ̀ẹ́ yóò mọ̀ ṣe ní kàyéfì. والعصر إن الإنسان لفي خسر. ọlọ́run ní mo fi rọ̀lẹ́ ayé búra إن الإنسان لفي خسر. ọlọ́run máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fún jọ́nà. إن الإنسان لفي gbogbo èèyàn خسر. pátá àtàfà àtọmọdéwò àti lèmọ́mọ́ àti dàdáni gbogbo yín pátá ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fún. ẹnìkan ò mórí mọ́ o ọmọdé ni àgbàlagbà ni àfáà ni mí àgbà àfáà ni mí ẹnìkan ò mórí mọ́ mi wọ. إن الإنسان لفي ọlọ́dún ti wọ̀ yí gbogbo ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fún. إلا الذين آمنوا. àyàfọ̀ wọn wò ó. إلا الذين آمنوا. الذين آمنوا إلا الذين آمنوا. ọmọ àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà àwọn obìnrin kan wọ́n náà ọmọ àlìjẹ́nà la ilaha illallah. إلا الذين آمنوا. ọ̀pẹ́ láwọn òfà àlìjẹ́nà tí wọ́n. Adáhùn sínú nìsà. ẹ̀yin bàbá wa ọmọ àlìjẹ́nà. Ẹgbẹ́ wọn láwùjọ tí wọ́n lọ. الذين آمنوا إلا الذين آمنوا. ọlọ́run ní kò lè bá ẹ̀yẹ wá dáadáa tẹ́lẹ̀ bá gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run ní الذين آمنوا àwọn tí wọn ò ní máa bẹ́ kófò àwọn tí wọn ní ṣe ayé lò tí gbà ó rọrùn fún wọn tí nǹkan ó máa dẹ̀ fún wọn tí wọn ní máa wà ní òfò that will be exempted from the people Allah subhanahu wa ta'ala is mentioning ọlọ́run táwọn wo ni الذين آمنوا. إلا الذين آمنوا. ọ̀rẹ́ àwọn tí wọ́n ti wọ́n tún sẹ́lẹ̀ fọ́lọ́n tọ́lọ́ wọ́n tẹ̀lé tọ́lọ́ àwọn fẹ́ ṣe àwọn tí wọ́n padà máa bẹ́nu tí wọ́n máa bẹ́nu rọrùn nìyẹn. وتواصوا وعملوا الصالحات. wọ́n lè mẹ́nu sọ̀rọ̀ rẹ̀ الذين آمنوا وعملوا الصالحات. وعملوا الصالحات. bí o gbọ́dọ̀ bí ní ìrìnàjò ọlọ́run bá gbọ́ mo béèrè ní o tí gbogbo ara gbọ́ ọlọ́run bá gbọ́ ní kíní kan tí wọ́n ní ká máa fi àkókò tó lá àbí láti fọ́kọ̀ wọn àbí láàrin láti ìjọba. إلا الذين آمنوا وعملوا الصالحات. يا سلام. وتواصوا بالحق وتواصوا بالصبر. ẹ̀dá kan ní kò tó náà ti ẹ̀dẹ́gbọ̀n wa Muhammad. social media handle ó ti sọ ayé di ìdàkúdà. Allah. wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n láwọn afá ń takura wọn lórí social media. Mo fúnra wọn lésì. èyí tá a rí nìyẹn o. Èsì ọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lórí social media. bẹ́ẹ̀ ni sá. lẹ́yìn tí ojú ò gbọdọ̀ rí. ẹ wo àsìkò tá ń lò when we talk about time. ọlọ́run sọ nípa àsìkò. ó ṣe pàtàkì nínú ìgbésí ayé àwọn ọmọ ànábì Adam. àwọn social media ti gbàgbó lọ́wọ́ wa bá a ti ṣe mẹ́nu àwẹ̀ yìí ẹlòmí ó jókòó social media yìí yóò mọ owó ni wọ́n pe àyílà kò ní dìde wọ́n padà sáré kò ní dìde wọ́n pe mọ́gírí èyí tírètì rẹ̀ ọmọ sọ fún náà ní pé àsìkò ṣe ní fẹ́ẹ̀ tó. àsìkò tó yẹ kó fi tìláwà ló tún mọ tẹ fóònù lò. ẹlòmí ó dìde yóò lóun fẹ́ ṣe sọ̀wọ́ lórí sọ̀wọ́ náà ni títí tásìkò sọ̀wọ́ ló fi wọlé tán social media yìí náà ni wà ẹlòmí ọmọ chat títí respect ò sí fọ́kọ àtìyàwó ní ilé mọ́ ọkọ àtìyàwó ò gbọ́ra wọn ilé mọ́ wọ́n kọ̀yìn síra wọn àwọn ọmọ wọn náà wọ́n ti mú nǹkan míì lọ ìgbésí ayé àwọn ọmọ wọn ń sọnù
ọmọ mùsùlùmí kí ló fẹ́ forí èèyàn ṣe kí ni tó gbé ọ débẹ̀ wọ́n kó bá ọdún kù. ó wá ní wà fà ó sọ fáwọn ìwé wọ́n bí àwọn ọmọ kéékèèké kan léèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn náà ni o tí wọ́n ní wọ́n rí orí lọ́wọ́ ẹnìkan báyìí ń lọ́dà nílùú kan wọ́n lẹ́yìn ìbàdàn lẹ́ra Ìbàdàn lórí orí. wàlá sírì iná lè ń sáná làbí kọ́sìrì. ẹ wá jẹ́ òkú yé sí Ẹ̀rọ bí. à ń bá ìbàjẹ́ lọ́wọ́ mùsùlùmí wọn aláàfáà ni àwọn ọmọ kéékèèké wọ́n ti wá ká wọn náà jọ orí social media náà wọ́n ti wọ́n bí àwọn ọmọ ẹlẹ́rìí pé kí ni nǹkan tẹ̀ mú àwọn ọmọ kéékèèké wọ́n mú gọ́ọ̀mù Wọ́n mọ pẹ̀lú. àwọn ọmọ kéékèèké wọ́n á ju age of 5 or 6 àwọn ọmọ náà jù bẹ́ẹ̀ lọ Wọ́n mọ pẹ̀lú age of wáìsì. 5 or 6 wọ́n náà wọ́n mú gọ́ọ̀mù wọ́n bí wọ́n lè rí pé kẹ́ bá mú kẹ́ bá fà á bóòlù ṣe ń ṣe yín wọ́n yà yóò wọ́n ṣe àwọn bí káwọn sùn ni. Láyé At pẹ̀lú. that age níbo làwọn òbí wọn wà wọn á bí àwọn ọmọ ilé rẹ pé ta ni wá ń ta kíní ìfún yín nígbà táwọn ọmọ ó dáhùn wọn ní àǹfààní la ilaha illallah. wàlá sírì iná lè ń sáná làbí kọ́sìrì. ẹ dákun jẹmọ ẹ bẹ kó wàhálà fún àwọn o ẹ bẹ gbé stars Tọ́. ẹ dákun jùlọ lọ fún ẹ bá Ẹlẹ́jà ẹ bẹ gbé pẹ̀lú. stars ẹ bẹ kó wàhálà fún àwọn. Torí wọn wí nǹkan míì wọn wí gẹ́gẹ́ ní òní àwọn kan ọ̀tọ̀ ni tí wọ́n wí ọ̀tọ̀ lẹ́ni tó sọ̀rọ̀ ibi tó ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tiẹ̀ lórí social media àti sọ́dọ̀ àsọ̀rọ̀ bá ṣe yanjú bó o láṣẹ máa kírun àsọ̀rọ̀ bó o láṣẹ máa sọ̀rọ̀ papọ̀ bìlí bó o láṣẹ ṣe bàdí bó o láṣẹ ṣe dàyámọ̀ bó o láṣẹ yọ zàká bó àwọn orin orin bẹ́ẹ̀ ní Ramadan Ṣìnà ló kù lù àwọn dáná. àǹfààní wọn ló bẹ́ẹ̀ ní Ramadan ṣìnà gba yé kan àsọ̀rọ̀ bá ṣe yanjú ẹ̀ lórí social media. Àfẹ́sí ọlọ́dún ká. Tírìtì tọ́pìkì kankan nǹkan àwọn tírìtì náà ní pé ẹni lábájá dànù Èsì ọ̀rọ̀ fún àbá òkè odò. sọ̀rọ̀ mi jẹ̀mọ́. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. I would have loved this lecture to be an interactive lecture. It would have been an interactive lecture. But no matter what the case may be, ọ̀rọ̀ náà tá a gbọ́dọ̀ mú dání èrè ni. Ó ní wọ́n ti kà fún wa yìí. Al-Qur'an ní inna alladhina amanu wa amilu s-salihati. إلا الذين آمنوا وعملوا الصالحات. Àwọn èèyàn tí wọ́n ṣẹ́kù tí wọ́n nípa ní òfò nígbà tí ọlọ́wọ́ bá ròyìn yìí nígbà tí àsìkò náà bá dé inú àsìkò náà làwọn ẹ̀. Àwọn tí wọ́n ní sínú òfò. إلا الذين آمنوا Ó ní àwọn tó ti wọ́n ju sẹ́lẹ̀ fọlọ́run. وعملوا Tí wọ́n sì gbẹ́sẹ̀ ẹ̀ dání. الصالحات وتواصوا بالحق Wọ́n dúró ní nǹkan kan ju òdodo lọ. وتواصوا بالحق Wọ́n dúró déédéé lórí ilé òdodo. Àwọn dúró lórí òótọ́. وتواصوا بالصبر. Wọ́n sì dúró lórí sùúrù. Wọn ò wáyé mọ́yà, wọn ò rí ayé. Ìtọ́nà ọba fi fún wọn, wọ́n dúró lórí ẹ̀. Ní tí wọ́n rí jẹ, tí wọ́n rí mu, wọ́n gbà pé Ọlọ́run ọba náà ní pèsè ẹ̀. Wọn ò rí ayé. Ẹwà àwọn ọmọ wa, look at the age of those youth that moves around. Youth, àwọn ọ̀dọ́, táwọn arúgbó wí pé the youth, they are the young stars of tomorrow. Àbí ẹ̀kọ́ ni bàbá? Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀dọ́, àwa ọ̀dọ́ ẹ̀ ń wò wájú pé we are the young stars of tomorrow. But we now become terrorists. Àwọn ọ̀dọ́ àti di nǹkan míì. إن هذه تذكرة. Àti nǹkan míì débi wípé kò sí nǹkan míì tó jọ wá lójú. À ń kun èèyàn nígbà tí ẹ bá ń kun ẹran. Kò sí bẹ́ẹ̀ kù. À ní fòyà.
jẹ́ pé èèyàn ẹlẹ́ran ara ẹni tí rúhù tiẹ̀ náà rúhù kò yàtọ̀ sí rúhù ẹ̀mí kan náà ní tó ń bẹ lára wa ojú kan náà lájọ ní apá kan náà lájọ ní ọba tó rọ àwọn ẹran fún wa tó ní ká máa rí wọn pa ó rọ̀ wọ́n ni tí ẹ bá ṣe pọ́nlọ́ rọ ẹran fún wa ó rọ àgbò fún wa ó rọ màálù fún wa kò sẹ́ni tó tó bẹ̀ fún wa. iná bí dàdé kíra tó. ẹjẹ́ ṣàtúnṣe dáadáa mo rọ̀ wá ẹjẹ́ ṣe àtúnṣe social media tá a gbé dání ẹ má jẹ́ kó wa nífà. wọ́n jẹ́ ó bá ìdí àmọ̀ rẹ jẹ́ o. wọ́n jẹ́ ó bọ ọjọ́ ọ̀la rẹ jẹ́ wọ́n jẹ́ ó bọ ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ jẹ́ àwọn ọmọ rẹ ò tó nǹkan òun ra android phone fún wọn. wọ́n wọ sáìtì náà. o tún wá ra fún wọn tán o mọ́nítọ̀ wọn lórí kí ni wọ́n ń wò lórí social media. ọmọ rẹ náà wá gbé fóònù òun náà máa ṣe kíní kan sí TikTok òun náà máa ṣe kíní kan Facebook. ibẹ̀ lọkùnrin kan ti rí ẹ̀yìn ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wọ́n ní wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n fi ń ṣògùn owó ní tó wá lórí. iná bí ilé bá ṣe pé tó wá lórí kò ní rí bẹ́ẹ̀. kíra tó. وتعاونوا على البر والتقوى. ẹni tó lè ṣetán sínú wa ẹja ara wa lọ́wọ́ alàlẹ́bẹ̀rẹ̀ wọ tẹ́kùwà kára wa lórí dáadáa ká sì rara wa lọ́wọ́ lórí ìbẹ̀rù Ọlọ́run. ولا تعاونوا على الإثم والعدوان. Android phone wọlé o ti dábàá aláàrẹ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin tí mẹ́bí yóò jẹ́rìí sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí mẹ́bí yóò jẹ́rìí sí àìbẹ̀kọ́ àìbẹ̀ ìgbàgbọ́ fóònù rẹ kalẹ̀ bẹ́ẹ̀ bóyá ti ń lé ọmọ kan tó fẹ́ fi ṣèyàwó kejì tálájà rẹ wá mú fóònù rẹ gbé bàbá yìí fi jáwọ́ lórí fóònù yìí ìdí sí bẹ́ẹ̀ fi fóònù òun wá jàjà gbé ọdọ ó wá ní fóònù rẹ nígbà tó wọ́n ti mú ọ ó tún mọ pásíwọ̀dù rẹ àbẹ̀kọ́ fọwọ́ rẹ̀ sí fún ara rẹ̀. fọwọ́ rẹ̀ àbójì asùn ó wá fèsì ló jẹ́ fi ṣe kíní kó tó wá gbé sójú rẹ̀ láì. wọ́n á fún kó alájí lájú fóònù ìfọ́nù wá wá sí dáadáa ìlànà. وتعاونوا على البر والتقوى. ọ̀pọ̀ ọdẹ ló ti dàrú ọ̀pọ̀ ọdẹ ló ti dàrú. وتعاونوا على الإثم والعدوان. الناس ẹ̀ka tó ní kó ìtọ́nà àti àtẹ́bọ̀ wà màkàmù ẹjá ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. ẹjá ṣe pẹ̀lẹ́ wọ̀lá ẹjá ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ wa fúnra wa ẹ jẹ́ kí ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ látara wa lọ́wọ́ àdúrà ẹjá jùlẹ̀ á lọ kú tọ́lú sà. á lọ. الناس تذكرة. social media ẹjọ́ torí tọ́lá àti àtẹ́bọ̀ wà màkàmù ẹ̀yin bàbá wa ẹ̀yin láàárọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin láàárọ̀ social media ẹjẹ́ ó jẹ́ nǹkan ẹ̀kọ́ fáwọn mùsùlùmí ẹjẹ́ á kún mọ̀ lórí topics lóríṣiríṣi léyìí tí ó ṣe àwọn ọmọ mùsùlùmí láǹfààní à ń sọ̀rọ̀ lórí zakat ọ̀pọ̀lọpọ̀ olówó àti yọ zakat ẹlòmíì lówó lórí wọn yọ zakat owó tó yẹ kó fi 1 million lónìí o wọ́n sì ní ó yọ 2.5 nínú 1 million tó ní gbogbo tí ó yọ ní 2.5 òun tó 20,000 naira lọ. 25,000 25,000 péré bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ó wá yọ 25,000 wọ́n ní kó bẹ̀rẹ̀ zakari yọ láti inú ilé rẹ̀ sí fámìlì. fámìlì rẹ̀ tó wọ́n pé ó kù díẹ̀ káàtó fún bẹ̀rẹ̀ láti bẹ̀ òwò àkó 5,000 wọ́n mọ̀ mọ́ṣáláṣí ẹ bá fún àfà 5,000 2,000. 2,000. 2,000. Wọ́n wá lóore tí ká máa kí oní ẹ̀yìn máa kí lóbi ẹgbẹ́ ẹkú náwó àná. iná bí tàbíkà tó. sàrà mi ṣe ara mi o. ẹ̀dá tó torí tọ́lọ́ àti àdẹ́bọ̀ àbúkọ́. ẹ̀yà kún un lọ. Social media should not be something that will debar us from the remembrance of Allah. Allahu Akbar. Ìrántí Ọlọ́run ṣe pàtàkì púpọ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun. Alhamdulillah. Al-Qur'an ni wa man arada an zikri فإنه ما
تنسى وكذلك اليوم تنسى. ayé tá a wà mẹ́yìn nù wá sí pé ojú omi tó ọjọ́ ìkìyàmù gbogbo ara ìgbà tí láròjọ́ wọlé wọ́n lọ́mọ tó fi social media ṣe ọmọ ọlọ́mọ tó ń wò pẹ̀lú pé owó obìnrin fáá ó tún sún mẹ́ àfáà yìí ní tábà ìwọ̀n sí ní sọ́sà ọmọ tí ó rè ní lọ́sàrà ó tún sún mẹ́ àti bàbá wa ìmọ̀ ọmọ ọlọ́wọ́ jẹ pẹ́lẹ̀ ọlọ́run ìkìlọ̀rẹ́ ni wọ́n bá wà yìí o àlùkùtà nínú wọn máa ń sọ bá ọ̀dà kan zikiri فإن له معيشة ضنكا. ẹjọ́ ṣe àǹfààní fún yín ni ẹgbẹ́ tó kó bá yín láyé kó tó kó bá yín lọ́jọ́ ìkìyàmù. فإن له معيشة ونحشره يوم القيامة أعمى. láti fọ ọlọ́mọ bá kalẹ̀ káàsì ọlọ́mọ bá mọ̀ ojú ayé ló kú dáhùn ṣe ṣé ká kí wọ́n gà sí máa rà bí irun bá dàrú ọ̀dọ̀ olóògbà tó fi tún ṣe ọ̀mọ́ báwo ni wọ́n bàjẹ́ kó ló ṣe ṣe ọ̀mọ́. عند هذه تذكرة فدام الله حياة السر وبدو مسلسل إلى ربي سبيلا. ìkìlọ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé ẹ má jẹ́ kí social media kó take over our time. àsìkò tá a wá lò láyé àmọ́ àsìkò tá a wá lò láyé wà láyé àmọ́ àsìkò tá a bá wá lò lọ́wọ́ báyìí ẹja lórí ẹja lò dáadáa wọ́n bá wọn dá sí wípé àfa kan bú àfa kan kí wọn náà wá sọ di yẹ̀yẹ́ ní tí ò yẹ kó post mọ́ post yẹ. Al-Qur'an ní in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu. Àwọn kan bẹ níbi kan tààrẹ tí wà àwọn kan bẹ níbi kan tààrẹ tí wà sọ fún bàbá lẹ́bà ó káàbí bàbá lẹ̀. àwọn kan bẹ níbi kan tààrẹ tí wà. ọ̀rọ̀ tó ọ̀bá mọ̀ nípa rẹ̀ tó ọba ìlú social media wọ́n fèsì rẹ̀. wo omojúkò mbẹ̀ wọ́n wo obìnrin olóbìnrin o inú Ramadan làwà yìí o àwọn obìnrin náà ṣe ẹ̀sọ́ wọ́n fún wo wọn. obìnrin olóbìnrin wọ́n máa lè ti síwájú Ramadan náà yóò. wọ́n wo obìnrin olóbìnrin obìnrin tó lè ti sí ọdún social media wọ́n wò ó. ẹ bá wa sọ fún jàmbá yìí màmí káàbí bàbá lẹ àwọn kan bẹ níbi kan tààrẹ. Jama aji mabi káfí bàbá lẹ̀ àwọn kan bẹ́ẹ̀ níbi kan tààrẹ tiwa. ẹ̀yin àwọn ẹ̀dàgbọ́n ẹ̀mọ́tò táwọn ọmọ wa àwọn ọkùnrin wọn àwọn obìnrin wọn ọmọ yẹn ò kọjá àbáwí o kódà kó dàgbà tó mi ìjọba àti kọjá àbáwí. kò kọjá lúlù tó bá jẹ máa. kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ sọ fún kó má lo ìgbésí ayé rẹ̀ rádaràda kó má lo ìgbésí ayé rẹ̀ játíjátí wàláì ní tí social media dálẹ̀ ṣẹ̀fẹ̀ android phone ní tó dálẹ̀ wàláì irinṣẹ́ ìṣẹ̀tọ́ ni kò ṣe mọ̀ nínú irinṣẹ́ ìṣẹ̀tọ́ ò ní àmọ́ kò ṣe mọ̀ ní ẹni tó bá wá ní kọ́ wọ́n ní pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ó sì ní pẹ̀lú pé ó fáyà lẹ́bùn wa Muhammad. Inna àbí tàǹtẹ̀ Ilé iṣẹ́ pàtàkì fún wa nínú díẹ̀ tá a mú dání. Ìrántí lélẹ̀. Àwọn àlàyé ẹ̀ insha Allah ìwúrẹ́ tó wà. Lórí social
inshallah. Fully lórí afẹ́fẹ́ is a good topic. Padà gbá bàbá àyíká dáadáa inshallah. It's a very good topic to debate on. Wallahi, it's a very very good topic to debate on. It is leading us astray, but we need to turn back. Ẹ má jẹ́ asọ̀nù tán. Ẹ má jẹ́ asọ̀nù tán. Àwọn ìdá àwọn òwájú gẹ́gẹ́ bí kúlàmá àtàwọn òwájú gẹ́gẹ́ bí àwọn afáàgbà. Ẹni ẹ̀rọ oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ má yẹ kí yóò dá wa lálẹ́ láàrin àwọn. Ẹ̀yin political personnel tẹ̀ ẹ̀jẹ̀ wá bí bàbá wa. Social media ti dábò torí Ọlọ́run wọ́n yóò dá wa lálẹ́ láàrin wa. Tábàlà ṣe politics à ń ṣe nítorí Ọlọ́run àti àdẹ́bùwà Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ má jẹ́ aṣọ pé torí mo ti wà pátì báyìí yóò dá. Náà nípa pátì tó wọ́n sọ lábúrú nípa rẹ̀ ọ̀gá Ọlọ́run bí ọ léèrè. Yóò bí ọ. Iná àbí tẹ̀síkẹ́ ọ̀tọ̀. Ọlọ́run ṣe jọ ẹgbẹ́ wò wá. Ọlọ́run gbàdúrà wa. إلى ربي سبيلا سبحان ربك رب العزة وما يصفون Abẹ́kọ̀wọ́ mọ́sálásí sá. السلام tó ọmọ náà fẹ́ kó mọ́ṣáláṣí tó gbọ́n náà àbí ìyẹn náà dá sí. Gbogbo aládàá tí o má lọ tọ̀ lásìkò yìí. Àmọ́ àwọn kan lọ́wọ́ bá pè sórí àga mi. ẹni àkọ́kọ́ Pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run àti àdá.